eléyìí má tún ga o. Gbajúmọ̀ òṣèrébìnrin tíátà ilẹ̀ wa ìyẹn Lizzy Anjorin ti wá fún akẹgbẹ́ rẹ̀ Bíọ́dún Òkèowó. Ọ̀rọ̀ kùngbákùngbé ọ̀rọ̀ ló ń sọ sárábìnrin náà làwọn èèyàn bá kọ ẹ gbọ́ ohun tó sọ. Mo kàn mọ̀ wípé Bíọ́dún ò níṣẹ́ lọ́wọ́, olè ní Bíọ́dún, aláìníṣẹ́, aláìlógo, aláìjẹnìyàn ní Bíọ́dún, olórí burúkú ẹ̀dá ní Bíọ́dún. Bíọ́dún ò lájẹ́ lára, bọ̀bọ̀ tó fẹ́ yẹn sẹ́ńdẹ́ ló gbé, bọ̀bọ̀ yẹn kàn sórí burúkú nú ayé ni, kò dáa fún Bíọ́dún. Kò sí ẹni tí Bíọ́dún ò lè tọrọ bá. Ṣé Bíọ́dún tó ya òbu ẹ̀ tó sẹ̀ndí ẹ̀ sọ́kùnrin pẹ̀lú ikùn ẹ̀ tó ń yọ̀rá, tí bá parọ́ Bíọ́dún jáde kó o fi Bible búra pé o sẹ́ndí ìfun ẹ̀ tó ń jẹrà fi gba donation lọ́wọ́ èèyàn kan. Gbọ́, she posted about Wizkid, pretend to support him, and after that she posted a baby emergency ọmọ bọ̀ tí ò ní kúre. Ó yà mí lẹ́nu fún gbogbo yín náà. For how long? Who is Bíọ́dún? Bíọ́dún is nobody. Gbogbo 751 billion, they are buying followers, they are buying viewers. Wọn ò jèrè tó rán fẹ́ impress society. Wọn ò jèrè. Gbogbo fíìmù òun 700 ti wò, 300 ti wò, 200 ti wò. Gbogbo ìfún Bíọ́dún, gbogbo òdí ẹ̀ ti jẹrà, ó ti ń rùn. Maintenance ní Bíọ́dún dọ́gbọ́n lọ bá l'Amẹ́ríkà. Ní ṣe pé ó rẹ́dí àti fẹ́ bọ̀bọ́ ẹ̀ kókó sì lọ. Ẹ kó sì lọ. Maintenance ìfún ti jẹrà. Bíọ́dún has been living on donations, free money all her life. Bíọ́dún, mo ní fídíò ẹ lọ́wọ́ ibi tí fún ẹ ti ń jẹrà. Ẹgbẹ́ mi lẹ́ni yẹn ti transfer, ó mọ̀ pé ni yẹn mọ̀ mí náà. Ó mọ̀ pé ni yẹn mọ̀ mí náà Bíọ́dún. Ẹni ẹgbẹ́ mi lẹ́ni yẹn ti transfer owó sí ẹ náà. Ìfún ẹ ń jẹrà. Ẹni ẹ̀gbọ́n sọ wípé kí ló lọ ṣe surgery fún pé kó wo bí fún ẹ ṣe ń. We cannot watch the video. I have the video. These people are too fake. Gbogbo 1 billion, 2 billion, they bought viewers. They have nothing. They have no money. Their life is so terrible. Ayé wọn bàjẹ́. Bíọ́dún, ó sẹ́ndì ìfún ẹ tó ń jẹrà sí èèyàn kan. Àbó ò sẹ́ndì ẹ̀. Ó sẹ́ndì ẹ̀. Ó sẹ́ndì ẹ̀. Ó sẹ́ndì fún ẹ. Ó ní ṣe oríire. Ìwọ ló máa kú tògótògó Bíọ́dún Òkèowó. Ìwọ làwọn ọmọ ẹ máa fọjọ́ ọlọ́jọ́ pọ́njú kú tògótògó. I know a lot about you guys. Àwọn nǹkan tí mo ní lọ́wọ́ yín, àwọn nǹkan yín tó wà lọ́wọ́ mi, tó bá jẹ́ Ìyábọ̀ Òjó ní àti bá ti yín jẹ́. Àwọn ọ̀rọ̀ tí Lizzy Anjorin sọ ló mú káwọn èèyàn máa pariwo pé kí àwọn àgbààgbà onítíátà bá wọn dá sí i. Kọ́rọ̀ ìjà òun àti Bíọ́dún Òkèowó kó tó jù báyìí lọ.